Africa Content TV. Olóyè lóye bóyá ní tí olóyè bàbá olóyè lóye bóyá ní tí olóyè sámọ̀nà gbẹ́gbẹ́ bí dúdú ìdènà lẹ́gbẹ́ aláyọ̀ àmì ètò olówó lóríṣiríṣi àti àmà olówó lóríṣiríṣi ọ̀dọ̀ bọ́bọ́ níbẹ̀ kò tẹ̀wá bẹ́ẹ̀ là ń ṣe. Ẹ̀mú ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn ní. Ìbúdó bá ojú ọ̀bùn bá rẹ̀ bọ̀ bá rẹ̀ ọmọ sẹ̀yìn mákindé. Bàbá tó bá lọ́la níbi irú ẹjọ́ tó ní yọ̀gìrì òkìjọ́ bàbá Musa. Bàbá tèmi ní ìyá ló wà gọ́gọ́gọ́. Bọ́lọ́ba ọba lọ́la náà lò ọba lọ́la náà lè ọmọ gbòòdò. Àlọ́ bá àbórí yọmi mo sáṣe bẹ́ẹ̀ fẹ́nu sí. Ẹja ti ra wọn tí mo gbà mọ́ mi dá gbangba. Èmi lọ́mọ ọ̀gá méjì yóò bá sọ̀rọ̀. Bọ́lá kí ọ̀rọ̀ yìí lòdì. Òṣùpá ló bá mi nínú lórí òbáráyé bàbá. Orí yọmí ló jẹ́ ká ọmọkùnrin mi. Sẹ̀ráwá méjèèjì ìbẹ́ tí wọ́n lò sọ. Ẹni tó bá ti fẹ́ràn owó ti fẹ́ lọ. Àdúrà mi kọ́ lọ má jẹ̀sẹ̀ wọn láyé. Kéèyàn bí èso kí wọ́n má ṣe wà ní tiwa. Orí bàbá orí bàbá. Àjẹ́ kí wọ́n mọ̀ ọ́ dàbíjú. Jábọ̀ ló gbogbo ọ̀yọ́.
tuntun níbi olùyọ̀ ọ̀lẹ́ wa. Bàbá yà lọ bàtí tó mọ̀ lódìdí owó ó di Samuel. Bọ́lá bọ́lá yìí Jésù ni mo máa ń gbọ́. Mo dúpẹ́ ẹsẹ̀ kan, mo dúpẹ́ ẹsẹ̀ kan. Bàbá adúpẹ́ ẹsẹ̀ kan.